Ẹ̀yin èèyàn wa, ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù LAFINDARA apá kẹta. Fíìmù yìí a fẹ́ sọ ọjọ́ tí fíìmù náà yóò jáde. So ẹ máa bá wa ká lọ lórí ètò wa lénìí. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa lójú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò nídìí láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi, fíìmù LAFINDARA apá kẹta òun ni a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. A dẹ̀ fẹ́ sọ nǹkan tí yóò ṣẹlẹ̀, a dẹ̀ tún sọ̀rọ̀ nípa ọjọ́ tí fíìmù ọ̀hún tí ó jáde. Ẹ̀yin tèmi, Fisayo Abebi àti arákùnrin tí a mọ̀ sí kí lórúkọ ìkejì rẹ̀ yìí, Ayo Olaiya, wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú fọ́nrán yìí, nínú fíìmù yìí. Ẹ̀yin tèmi, díẹ̀ ò bá ti wo apá kìíní àti apá kejì LAFINDARA, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí Yoruba Premium Plus. Níbẹ̀ ni fíìmù ọ̀hún, níbẹ̀ ló ti show. Ẹ̀yin tèmi, ọ̀la ni fíìmù LAFINDARA, ọ̀la ni yóò jáde o. Ẹ̀yin èèyàn wa, ẹ fi ara balẹ̀ kí ẹ tẹ subscribe button torí wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù yìí tí ó bá jáde. Fún ẹ̀yin tí ò tí wò, ẹ try ṣẹ̀ṣẹ̀ láti lọ wò. A kò ní rí jù báyìí lọ. Ìrírí gbogbo máa rí o tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.